Africa Content TV. 2 times governor fún ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí ẹgbẹ́rún ọlá ọ̀gbẹ́ni His Excellency ọ̀gbẹ́ni Rauf Adéṣọjí Arẹ́gbẹ́ṣọlá àwọn ni wọ́n wọlé dé sáàrin wọ̀nyẹn wọ́n kí bàbá oníwàásí bàbá wa Gani Imam of Ọ̀fà wọ́n lọ sórí ìpínlẹ̀ ẹgbẹ́rún ọlá wọ́n kí bàbá Gani Imam of Ọ̀yọ́ State bàbá Chief Imam Ìbàdàn àti gbogbo council mo ti gbogbo àwọn mọ́gàjì Daniel mọ́gàjì oníṣèléníyà mọ́gàjì Adégbẹ̀yẹ gbogbo wọn ni mo ti rí o. àkíwọ̀n báyìí mo lè máa kà á pé láti 1989 tí ìjọba àwọn ará wa yìí ti bẹ̀rẹ̀ lọ́lọ́run ti fi ọwọ́ wọn sínú ìjọba ọlọ́run wọn máa bá a dúró tì í. wàláì mo bẹ fún. ẹ jọ̀ọ́ akí ìwọlé wọn olóyè ìkúkúlé alájì tàwùfí àbọ̀ síbí ṣínà àlàbí mo kí wọn. aṣíwájú gbogbo olúyọ̀lé bàbá àṣàlẹ̀ mùsùlùmí gbogbo olúyọ̀lé ló pọ̀ bẹ́ẹ̀ ọgbọ́n akim ẹnjìnìà Kim Ọlátúnjí ẹkú kalẹ̀ chairman fúlájẹ lu local government mo kí àwọn náà aṣíwájú Kamarudin Mudasir wọ́n ti kí yín o ẹ jẹ́ kí a jókòó ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ mo kí aláàjì Gbádéyàn ká náà lọ kí aláàjì Arẹ́gbẹ́ṣọlá yẹn o. Allahumma amin ilahi anta lil ulama'i amnu فقولوا للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء فضل فقول للشيخ محي الدين فضلا فقول للشيخ محي الدين فضلا فليتك تهلو والحياة مريرة وليتك ترضى ولا نام قداب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا صاح منك الود فالكل هين وكل الذي فوق تراب تراب الذي فوق تراب جاء الحبيب إلى الوجود يتيما والكون في درب ظلام سقيما فأنار للكون العلي ظلاما بشريعته لا تقبل تقسيما فهي الشفاء لكل قلب مجاعد ومزاجها بين الورى تسليما يا مؤمنون بأن أحمد مرسل صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما. gbogbo àwa tí
ọlọ́run ní ká wà níbí gbogbo àfáà tó bá rẹni tó jùlọ kó dìde fún àbí kí wàhálà asáwọn bá ṣe jura wa lọ sí. abúlé kan ó ti dára ṣé a ti dé àwọn kù ó ti kẹ́nìkan àbí. àyà sáyidà dára yìí yà máa bá nàdà wàyà mánìlá hùlẹ̀ àríṣì sàmà àhàmàdà. wọ́n wá mú ànábì lọ sọ́nà. sallallahu alayhi wa sallam. ẹ̀fẹ́ kí n sọ̀rọ̀ nígbàdàn lónìí. wùmí dídá yá tí mo fọ̀dá dúnà wálìdì fasirita amira al-anbiya wa sayyida. ní ẹ wá rí màláìkà náà. àwọn màláìkà tí ń tòkó tí o nìkan tí ó fi wá sí ọlá 70,000 ni wọ́n. Allahu akbar. èèyàn jẹ́ èèyàn lọ. ìmọ̀lẹ̀ ànábì wa kọjá. bàbá imam. màláìkà yìí ò wá dìde. kò dìde. òun ò dìde ń tiẹ̀. ọlọ́run ní kí ló dé tó dìde. ànábì dé ọ̀ dìde. ọmọ kọjá yìí rẹ. ìyẹn tí màláìkà yẹn nìkan fi ń fò tó wà lápá rẹ̀ tó 120,000 ni. Allahu akbar. pápá ní 120,000. tó bá ṣe apẹ́lẹ̀ kan yìí láti bí olèdè Maiduguri. ọlọ́run nígbà tó ti dìde gbogbo ìyẹn tó fi ń sakọ ẹgbàá kù rárá rẹ̀. fàmí fìlú kàlámù yúlá. àwọn àgbàlagbà ń dé. ẹ wá jòkó. ẹ ṣe dáadáa. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. o. gbogbo ọ̀dà tí o bá tì í lága kó má jòkó kó lè bá jòkó lága lọ́jọ́ iwájú. wọ́n ní fìlú kàlámù yúrọ̀. èmi ò mọ̀ ṣe sí Ìbàdàn ni. kọ́kọ́ níbi tí mo gún wá sí lọ́fà ni. bẹ́ẹ̀ni. wọ́n ní dẹ́rọ̀ ọmọláyé o. wọ́n ní dẹ́rọ̀ ọmọ. ẹ̀rọ yóò bá níbi òní ṣòfò. fàmí fìlú kàlámù yúbọ̀ sínú àbíyá Muhammadu. wọ́n mi fìlú kàlámù yúbọ̀ sínú àbíyá Muhammadu. kí n tó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbíká yóò bá nàbí o. fàmí fìlú kàlámù yúlá. bẹ́ẹ̀ bá ti yẹ̀wò rẹ kò sọ̀rọ̀ nù. wọ́n mi fìlú kàlámù yúrọ̀. bàbá ọlọ́pẹ́ mọ̀ wà mí tiẹ̀. ẹ sábà yorùbá nẹ́bí ni. wà mí fìlú kàlámù. ọbẹ̀ àfihàn àbíyá Muhammadu. ọ̀gbẹ́ni Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá. wà mí fìlú kàlámù. ọbẹ̀ àfihàn àbíyá Muhammadu. akí ọlọ́run. Allah. ìwọ́n tó wá ní ọ̀sìn kí ọlọ́run. Allah. ẹ kí kó bàbá ẹ kí. lahu al-amru fi dunya lahu al-amru ba'daha wa sallati lahu Allahu akbar wa sallati lahu. wọ́n fi ọtí ẹ̀kẹ́rin lẹ́yìn ọ̀nbínú sẹ́yìn márùn-ún ní mẹ́fà mílíọ̀nù yìí. àbí. tabaraka Musa sàlẹ̀ umura bi'ilmihi. èmi kí ọlọ́run o. wa dhallala mo kí
gómìnà wa ní ìpínlẹ̀ wa lọ́yọ̀ọ́ níbí ẹnjìnìá Ṣèyí Mákindé onímọ̀ ẹ̀rọ kan ìpínlẹ̀ kan àṣà Yorùbá náà sọ pọ́nmílẹ̀ jábá yẹn sọ tó Ọ̀yọ́ state láwà ibi tá a ti kọ́ Yorùbá. وَذَلَّلَهُ أَهْلُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ. mo kí gómìnà yín púpọ̀. bàbá kí hàn. àṣẹ ní kí ẹni bá ti jù ọ lọ pẹ̀lú ọlá pé lọ́lọ́lá. ìwé oníjọ́ tí a fẹ́ yàrá mu wà ń bẹ̀ iye nítorí ibú tó bá ọ. ọ̀wá pìgẹ́ ẹjọ́ tí a fẹ́ yà ẹnìkan níwọ̀n tó ọ̀rọ̀ sáwẹ̀ lónìí. ẹ̀ńtọ́ pìgẹ́ yàrá náà ní fún ọ ní mẹ́mẹ́tọ̀ ń jẹ. tó bá da sẹ́lẹ̀ ọ̀ṣọ́fò tó bá kó bọ̀ yà lọ wá sí wòlò yà. ìmọ̀ràn yẹn ń sẹ́yìn. وَمَنْ قَسَّمَ الْأَرْزَاقَ بَيْنَ عِبَادِهِ. sẹ́gbà nígbà bẹ́ẹ̀ gbà mí gbọ́. nínú gbogbo ayé ìrántí òun tí mọ ọlọ́lá ní ọlọ́lá ní ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ Yorùbá ju àpótí lóńdà Haúsá tó bá ilé jẹ mẹ́gàjì lásán àbójú ìyá gbélé náà kọ́ sí déédéé wọ́n mọ̀ sọ wọ́n báyìí sí ni. ibi ilé yẹn lọ́ọ̀tì máa bọ̀ lápẹ́ni tí ó ga ó kéré nú ayé ilẹ̀ Yorùbá. ẹ máa fẹnu gún ọ ẹ máa lakọ mọ́ ọ lórí ìwọ sì lọ́wọ́ dọ̀bálẹ̀ tó bá ní gbangba àta ọ̀sísẹ́ báyìí lẹ́yìn. mọ́rísì kọ́ lọ́fà ní ìsìn wọ́n á kákò ẹnìkan wá ń wò ló fẹ́ jí oko ẹni tí ń kákò ó fẹ́ jí wò dáadáa. wọ́n ti lè ṣe lójú ọlọ́fà kò ní ṣe lẹ́yìn wọn. ọwọ́ aláyé òye ọ ọ̀gá rẹ kú ọgbẹ́ fóònù fún ìyàwó rẹ ó lè rápálá dẹ́kun bàbá rẹ yóò kẹ́lẹ́ kó máa ká ọ̀sán wá ládùúgbò mi. وفضل بعض الناس فيها على بعض. mo kí ẹ̀yin kàrìnkàrìn ọlọ́run ní sọ yín dé èèyàn yẹ̀yẹ́. àmín. mo tún ọ̀rọ̀ ìmọ̀mù wa àgbà yẹ́yẹ́ lánàṣẹ̀ ìmọ̀mù omi tuntun ẹ jòkó lánàṣẹ̀ nù. àwọn nù bàbá kí. tó ká má pa ọmọ lánàṣẹ̀ lé. bẹ́ẹ̀ni. njọ tí a ti lọ ta ló jọ wọn náà. ta ló jọ wọn náà. tí a bá nílò ọlọ́run ò sí ẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ tí a bá kú kẹ́tọ́ nínú wa yóò ti fẹ́ parẹ́. Allah. mo kí ara ìmáàmù wa àgbà bàbá àgbà yányá. Allahu akibaru. Allahu akibaru. ẹ bá sọ bẹ́ẹ̀ ni. la ṣàbí alikiburi. èmi ìlàjọ wà ní àgọ́ sàsáníjọ omi. kúlù làkàbírì. tààrà wọn náà ni màmá àgọ́ sàsá. àkàdà òun ìhùwà òun. mo kí ló dé tí bàbá àgbà yìí tẹ̀ jí wọn sinmi. bàbá lọ́rọ̀ ọmọ ni mo bá wà. bàbá àlù àlàáfíà yín pẹ́. àmín. ẹ̀sìn amẹ́jà tó sì. òòrà kábìrì àtàbọ̀ ìhùwà òun. mo kẹ́yìn kábínẹ̀tì bàbá kí. bó o lọ wí. wàmánì làbí kúlù lẹ́hùnúwì ọ̀làwù. bàbá wa àgbẹ̀wò kílò ní mùsùlùmí. wàmánì làbí kúlù sànáyì sànáwù. aládìsí tiwọn ọ̀rẹ́ mi ni wọ́n. ẹ jọ̀rọ̀ sólóyè làwọn náà ni. wàmánì làbí kọ́bílà lùjúdì lùjúdù. àmọ́ tó tẹ̀ fi lè débẹ̀ kì í ṣèyàn lásán. bẹ́ẹ̀ni. wàmánì làbí. bàbá kí. ọmọlúwàbí. bàbá kí. ẹ̀wọ̀n tó dépò tí wọ́n dé wá tó ń to àga. Allah. ní lọ ní ń bọ̀ wọ́n rántí ẹni tó fi sípò ní. bẹ́ẹ̀ni. kí la ti fi dán òòrùn tó fi gbẹ́nu òkè. ọ̀rẹ́ tó lọ bòmí ìmọ̀ bí tó dúró sí lọ wà wọn. Allah. àwọn tí wọ́n níye ní Nàìjíríà
wọn lọ wá ń bọ̀ ń tó àga tó àga kásìrò ìwé mi ti sori ibù kásìrò lásán tó wo oṣù rẹ̀ tí ò gbá bẹ́rẹ̀. bẹ́ẹ̀ni. wọn náà tí ò da kájú sípò ẹni bá ti jìyà jù yóò sì ṣe o ebi báyà jù ẹ wá gbé ìyẹn fún yóò jẹ́ tàwótàwó ni. bẹ́ẹ̀ni. mànílá bíbí adé yìí kúrú màfàásà ti rán. bàbá balógun ló kí ọ̀tún balógun ló kí. wàhọ́ sára tí wàlíkún làhásà yàdá òun. kí mo fẹ́ sọ lónìí jàmá. ẹyọ máa mi kí lè bàbá tiẹ̀ sọ náà. wàyílá sọ ilé-ìta mànílá bíbí wá sí i. bàbá pòfẹ́sọ̀ kí lè ní kí n sọ. kíburú wàlá mọ́. ẹ múra bí wọn Sudanese lónìí. bẹ́ẹ̀ni. يولد فقل يا الله كأنك قد خلقت كما تشاء. ما شاء الله. very handsome. mo kí ẹ̀yin ìyá o. bàbá kí. ẹ̀yin màmá wa. náà. bí a ṣe kí mo kí. bàbá kí yọ. alájọba kí ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ni. PAC gómìnà ọ̀rẹ́ wa ni. bẹ́ẹ̀ni. mi ò lọ wí. وإذا سئلت من الذي من وصفه كبر ولم يولد فقل يا الله. bàbá àgbà kábíyèsí. náà. bàbá ẹ̀fẹ̀ ìṣẹ́ lákùsẹ̀ ń tẹ̀ ń bẹ̀rù wọn àní ìgbà lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni. mi ò lọ wí. وإذا سئلت bàbá dáadáa. من الذي. ẹ jẹ́ ń bẹ̀rù kan. ǹjẹ́ ìbálòpọ̀ ìtàlẹ̀ ń pè tì. sànlẹ̀ ń pín tì. ẹ dá mi lóhùn. náà. ẹ má ti sọpọ́ lọ́ọ̀ni. ṣé mo lè wí kejì. bẹ́ẹ̀ni. òun á tó ń kọ́ yín tẹ̀ ń lò kù lọ́wọ́ kẹta ara tó ṣubú kọ́gbọ́n. kọ́gbọ́n. bẹ́ẹ̀ kọ́gbọ́n yìí ní o tẹ̀lé wọn ni. Allah. ẹ̀kẹta àwọn tá à ń bọ̀ tá a la fẹ́ jọ. ta la fẹ́ jọ. irú bàbá yìí ni ẹ jọ o. irú wọn ni ẹ jọ. ẹ má jẹ́ àtàrà wa kápẹ́ lówó ni olówó pọ̀ níbí. bẹ́ẹ̀ni. ìwà ni ẹ wá dúró tì. ìwà náà. ẹ sọpọ́ lọ́n tóbi. gbogbo ọkọ̀ tó wà ń ta wọn rẹ́ǹtì ẹ̀ wá àbẹ̀wò ṣé rẹ́ǹtì ẹ̀ wá ni. rárá. kálukú gbé tiẹ̀ wá ni. bẹ́ẹ̀ni. gbàtí ní ìfẹ́ mi ń gbà kan Ìbàdàn fẹ́ ya. ọmọ ẹ ya. túláàsì yóò jòkó ẹ wá fọ ọ́nà pé àwọn yẹn wọ́n kí abasida mo kí yín o àwọn ọ̀rẹ́ wa tààrà. bàbá kí. ẹ mọ tó kí n kí wọ́n kí abas. bẹ́ẹ̀ni. ó ti lé ní 25 years báyìí. bẹ́ẹ̀ni. kò sí báyìí tí ń wà ọ̀pọ̀ rẹ̀ wà aṣọ nígbò fún mi. Allah. so àwọn alẹ́pàá ní kó pọ̀ kámọ́nà ti ń fún wa ṣe bá ní pé. bẹ́ẹ̀ni. èyí pọ̀ ní nǹkan ló pọ̀ lé gbé kalẹ̀ mọ́ gbòdò lé. àbí. وإذا سئلت mo kí i tààrà. من الذي من وصفه. bàbá imam. bàbá imam. kí lẹ́ni aṣọ ní ada yín lónìí. كبر. bàbá rẹ̀ sí ní kíláàsì nísìn. mélòó ni ọmọ lójú bó ṣe ní. yóò tó gbà o. mo bọ́ wa gba nídìí ìbọn. ẹ tó fi àkúrásì kan ti sí ní ìbàdàn sí kankan ìtumọ̀ ní kéwòn tó fẹ́ yẹ kú. èyí tẹ̀lé ọ̀dọ̀ sẹ́kí lẹ́ni sọ. àwọn tí gbọ́dọ̀ ní yẹ́wò lẹ́bẹ̀ẹ́ wa ẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ mú mi ẹsẹ̀ kó sí mi. أعوذ بالله من الشيطان الرجيم. alẹ́ mùsùlùmí. بسم الله الرحمن الرحيم. ẹ̀fúrẹ́ àti wáyé ṣe. ولا تمش في الأرض مرها إنك لن تخرق الأرض ولن تبلغ bẹ́ẹ̀ ni tó ṣe ọkùnrin yìí fún wa ní pìtìpìtì àsìkí. bẹ́ẹ̀ni. bàbá dọ́là.
ẹ ti rántí. bá dọ́là. dọ́là ló kó fún wa. bẹ́ẹ̀ni. ẹni yóò tún ṣe kí ni ẹ sì wà pé yóò tún lẹ́nu lónìí àwọn yẹn ti fọ kàsí dọ́là ọkọ̀ rẹ̀. ولا تمشي في الأرض مرحا lábẹ́kúta. إنك لن تخرق الأرض ẹni sí òfò. ولن تبلغ ẹni parẹ́. الجبال طولا. ẹgbọ́n ayé àtókèwò. ọjọ́ mọ́rí ìyàwó aládọ́jà. naam. jẹ́mọ́ ní náà. naam. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní tẹríba. ní tẹríba. yóò lọ ẹ fúri àwọn ìfẹ́ dàmí láàmú torí pé ọmọ ṣẹ́ tí mò ń ṣe. ولا تمشي. ààrẹ dà. ó ti dá a báwọn tí ìbá ti lè kún jù sẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn kálukú ti so kú márùn ọlọ́mọ tó kú síbi. àmín o. ó ti tó gẹ́ báwọn ọmọ pààyàn síbi. àwọn ọmọ oru ò gbọdọ̀ mú ẹ yóò fi wúlò rẹ̀ nílùú o. bẹ́ẹ̀ni. ẹ mọ tó wọ̀ sábẹ́ aṣọ. bó ti kó o fẹ́ tán ó lọ lo oògùn ni o. bẹ́ẹ̀ni. ولن تبلغ ẹ méjì wo dábì lẹ́bi ayé ìtẹ́rí ẹ̀bí èèyàn. bẹ́ẹ̀ni. الجبال طولا. òdodo mo sọ fún yín o. bẹ́ẹ̀ni. òdodo mo sọ yẹn o. òdodo ni o. torí àti kejì ṣáájú bọ̀ mo mọ lágbájá rí tẹ̀yìn àgáǹdì àwọn èèyàn o. mẹ́rin tọ́lọ̀ lè torí ẹ bínú o. ẹni bá ti pẹ́ kó gbàgà lọ nílé. ولا تمشي في الأرض مرحا. bàbá àgbàlagbà kábíyèsí. kábíyèsí. wọ́n mọ bá níbi bó ṣe yá mi tó. bẹ́ẹ̀ni. ìlú tí mo mọ kọ mẹ́rin lónìí wọ́n wò pé ṣe sínú ọkọ̀ ni. torí kí ni àdéhùn lágbà mo sì kí mo bá àdéhùn débi. bẹ́ẹ̀ni. ọjọ́ ìgbẹ́nu ó ké nítorí ìran ọ̀hún fọlá àwọn kan mí. òun fi mí. tí ẹ bá lọ tẹ́ sẹ́lẹ̀ fọlá àti ẹ̀ náà mí. wọ́n lè fi mí. wọ́n mú àti máa ní gbèrágà rẹ bí àbúrò ẹni bá lówó. bẹ́ẹ̀ni. yóò jẹ ayé tí bọ̀dá rẹ ò lè jẹ. bẹ́ẹ̀ni. adé títì láì wọ̀nà adé gbá mi wò. ẹ gbá mi wò. èmi àbúrò ọ̀nàrẹ́bù. àbúrò ọ̀nàrẹ́bù wọ́tọ̀ ọ̀nàrẹ́bù. àbí. ẹ̀yin ló wà máa wọ́n ọ̀nà dírẹ́fà yín wọ́n fò kọ́ yín dáràn. wọ́n fi ń dáná o. mọ́tò mi ìjà ipò bàjẹ́ ẹ̀yin kẹ́sẹ̀ dírẹ́fà yín ló fara pa. bẹ́ẹ̀ni. dírẹ́fà wú kàkàkà lórí dúkìá ọmọ ọlọ́mọ. wọ́n lọ́lọ́kọ̀. ẹ̀ẹ̀kejì tí mo kéèyàn gbẹnu ó kè sí yàn. òun náà ní alukóru wa gbogbo ọtọ bá lágbá wọn yìí jòkó jẹ sá deputy governor wọn yìí jòkó jẹ wọn ò ní dá agbára padà fọ́lọ́run ẹja dá agbára padà fọ́lọ́run ọba tí ó mú yẹn tí ò ní tilẹ̀kùn ìbíjọba ló ààrẹ ń ṣe ẹ ní ẹfẹ sílẹ̀ tó ti fi kọ́kọ́rọ́ tì wọ́n tó kọ́ ọlọ́pàá tì ó yọ ọlẹ́gun ọlẹ́wọ́ gànà bọ́lá bá mú yẹn wọ́n sílẹ̀kùn wọ́n sí wíńdò wọ́n sì àgànà ọ̀sẹ̀ nílé kúrò lójú kan náà máa. wala tamshi fil ardi marha. jẹ́mọ́ tani ò lágbára. gbẹ̀tọ̀ abẹ́rẹ́ àárẹ̀ nísìn àwọn ọmọ tó ti bí ìyá wọn dànù wọ́n máa fi abẹ́rẹ́ ṣe experiment báyìí. torí wọ́n ti gun ọ̀làbẹ̀rẹ̀ wọ́n ti yanú lẹ̀ wọ́n máa gbẹjọ́ tó bá yájú yìí máa pa tán náà rẹ̀ kílẹ̀ ń pa mọ́ wákàtí kẹfà tá àti òwò ni. gbogbo ẹ̀dá tí o bá sáré rí kò ní bẹ̀rù Ọlọ́run. dọ́là wọn bẹ òwò kọ́ sáré bẹ́ẹ̀ sọ ń wọ àárẹ̀ ẹ̀kọ́ ọ̀hún ojú ni lọ lẹ́nu èèyàn. bẹ́ẹ̀ni. Allahu Akbar. wọ́n máa dá lóhùn nídàá lóhùn pé sọ́ọ̀rì ọ̀rọ̀ náà bọ̀ ọ̀rọ̀ náà. mọ́jọ tán mo ṣe mínísítà mo ṣe gómìnà rí ọmọ tí ń kàwé lọ́wọ́ ó lè padà bọ́ ọ láyé tí ó jù ọ lọ. sẹ́nitọ̀ mo wá ṣe rí nínú ọ̀rọ̀ tó jẹ ìbálẹ̀ rẹ rí ó lè dán máa pé wò. ní ọmọ àpò olùkọ́ mẹ́tẹ́ ń pè ní Ìjẹ̀bú Àtìbà. bẹ́ẹ̀ni. mo ṣe mọ́ lọ ní Ìjẹ̀ lónìí báyìí.
ìjẹrin níjọ́ àti ìbẹ̀rẹ̀ àwẹ̀ kò sí church in travel kò sí ṣùgbọ́n mo wà lánàá mo ti wá sí Ìjẹ̀bú Àtìbà mo ti wá sí Kire bámbámbám mo ti wá sí Kòyí mo tún bọ̀ Alágẹ̀lú lónìí kan náà ọmọ náà wàá fẹ́ ṣe Ramadan kínní Marwiyu kẹ́ ń pè Masha Allah. La ilaha illallah níjọ́ Jímọ̀ gbogbo olú ẹ wá bá mi ṣe Ramadan ó wá pín 50 million Central Mosque. Central Mosque ẹ tó gbà kéré jù gba 20,000 àwọn afẹ́ dojú agbo mi sì ní síwáàsì ó wá kó tírẹ́là ráìsì mẹ́wàá wà kò mọ̀ fún ọ̀kọ̀ọ̀kan ní ìdajì àpò ó ní kóńgò kan kò lè yí wọn èmi lọ ń pín nígbà tó ń pín jẹ ajá ó ta ní kí wọ́n máa kọ́fà àwọn èyí ló ń jẹ àwẹ̀ sọ ọbẹ̀ náà kí nà rẹ̀ jẹ̀yìn nǹkan yìí ẹ̀wà tí abilé dànù ní nguru tó kó wálé. àti rẹ́sì olókùúta. èmi mo ṣe wáàsí njọ́ náà. bẹ́ẹ̀ni. èmi tí mo ṣe wáàsí ni. kí mo wá fẹ́ lò. mo wá ń bí pé èsì tó ń ṣe báyìí. ó ní mo rántí ìgbà tí n tí ì ní rí. tí ì ní rí. tẹ́mi náà ń tọrọ jẹ mo mọ bí kéèyàn máa tọrọ jẹ ṣe rí. Allah. ẹ̀yin ṣe lè máa bẹ kẹ́ mọ́ ronú pé tí n ti bàjẹ́ rí. àbí. ẹ má jẹ́ kó owó jẹ́ agbẹ́nu sókè. bẹ́ẹ̀ni. Ọlọ́run ló lówó kò sẹ́ni tí ò lè fún. kò sẹ́ni tí ò lè fún. ọmọ ẹni tí ó dànù. bẹ́ẹ̀ni. tọ́lẹ́jẹ̀ ti dì tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ti ń yọ báyìí. bàbá arẹ́gbẹ́. náà. àwọn mùsùlùmí. sẹ́yìn pé nǹkan gbọ́jú àlọ́. bẹ́ẹ̀ni. káwọn bá gun kẹ̀kẹ́ la fi lọ ra mọ́tò. bẹ́ẹ̀ni. ṣé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. àwa lu ayédèbí kan àátún wa lọ ímpọ́ọ̀tù kẹ̀kẹ́ ọlọ́mọ kúùyà tá a ní kú olójú kan náà. ọlọ́run máa gun ọkù dànù. kẹ̀kẹ́ inú yàrá ẹgbẹ́ kan sí á. kò practice yóò fẹ́ kú ni bàbá ẹ̀jẹ̀ ti dì í sẹ́ ti di ẹ̀jẹ̀ olọ́mọ́nù. kẹ̀kẹ́ ni kí ni ṣe kẹ̀kẹ́ kò sí pleasure mẹ́ pa ọmọ sí báyìí kálukú wa sòkòtò mọ́ èmi náà ní wọ́n wá pélé mi lórí pé bàbá àmọ́ náà ẹ wọ́n kiri bàbá o ẹsẹ̀ ti ń kákò olúwa ti jọ lákọjá kí nǹkan ṣe dákò. wala tamshi fil ardi maraha. jẹ̀mọ́ kódà ibì kan bẹ l'Àbújá àwọn aṣèràfùdí ni wọ́n mọ̀ bẹ̀ àtẹ̀yìn tó bá wà nù gbòòrò Àbújá dáadáa tó bá dé bẹ́ẹ̀ wọ́n kà tí ọ̀nù yàrá ni ẹ̀gọ́ wọ́n fẹsẹ̀ síìmì fún ọ ni o wọ́n bá tí ọ̀nù yàrá o wọ́n kà tán náà ni ọ̀ tó kọ́ lò ju ìṣẹ́jú márùn-ún lọ ọ̀ gbẹ̀bí ẹja ni ètò sinmi lọ ni èyí pupa yìí ń jẹ́ ọmú lọ wọ́n ní sẹ́ẹ̀ jẹun yóò mo ní sẹ́ẹ̀ àtún jẹun ká tó wọ bẹ́ẹ̀ ni wọ́n bá ní kí n wọlé yẹ sà ẹ sí fìlà mo sí fìlà wọ́n kọ́ ń gba yìí kúrò lára olú ẹ dẹ́ẹ́dẹ́ ẹ bọ́ bàtà àti nǹkan fẹ́ sí ọ̀tá mi. bàbá wọ́n bá tẹ́lẹ̀ yìí yẹ wọ́n ò tí ì lo ìṣẹ́jú mẹ́ta mo ní wọ́n kú ọ́ wọ́n náà tí ì lo ìṣẹ́jú mo ní lò má. innaka lan takhriqal arda. n bá kọjá bẹ́ẹ̀ sì máa di jù. walau tablughal jibala tula. kò mọ́ mi lá o já ní mo gbọ́dọ̀ mọ́ yẹn lá o. ọ̀rọ̀ tí mò ń sọ yìí bá a ṣe lè wò ó tó lọ́jọ́ àdéhùn òta. àmọ́ fi àdéhùn kọ́ra kó tó dé gbọ́kàn lè bá débi kan tán tí ẹ bá rí nínú ìṣẹ́jú kan yóò kú. ṣé wọ́n rẹ́ńjìnì rẹ̀ ooru bẹ́ ó ju àbú Àbújá náà mà lọ. wọ́n á ń fẹ́ sí mi ní ìtàn mo dà pé ní o yáa ẹ̀fọ́ mi ti ń fẹ́ sí níbi ìkẹta tẹ́ mo ní sáàsì bí mo wọ́n láyé báyìí èyí yóò yọ ọ́ ń lé pátẹ́mọ̀ ń lé yàtọ̀ àdéhùn dé èlé náà gbàdó ṣògbó níbi stadium yìí tẹ̀sí ló bá lówó gba 50,000 sí 40 àwọn ọmọ ló kéré mu kíni ẹ ló pọ̀ jù kíni ń pọ̀ àdéhùn yá mo ti wá pélé wọ́n bá gbọ́kọ̀ mí ìdè
bó ṣe rí tọkọ mi yọ ó wá wojú mi bàbá ẹ̀yìn ni mo lọ́n ti lò ọ́ ti ràn án lọ́wọ́ èmi kọ́ èèyàn lásán lọ gbé nígbà tó gbé o lèmọ́ mú sẹ̀sẹ̀ ń lọ lé ní ìsinmi kí ló dé mo kà àdánwò tèmi lójú páálí. wàlá támúṣì fìlẹ̀ áwùdì marahan innaka law takhariqal ard wàlá tabluga. bàbá kò sí ìmọ̀ mọ́jọ́nà náà. bàbá sẹlẹ̀ àdínì kò sí ìmọ̀ mọ́jọ́nà náà. kálukú yín tẹni lárí ń bì ẹ̀rọ náà ọjọ́ tẹ̀lé lè jẹ́ ọkọ̀ yín tàdánwò bá dé. àwa ní kíní òkọ̀kọ̀ sí bàbá máa ń takabbara gbogbo ẹ̀dá tó báyìí lé pé òun tó báyìí ẹ gbọ́ azala ulọ ọlọ́run ó yẹ̀yẹ́ rẹ̀ ni. kí ló ń ṣẹlẹ̀ talẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ ti ń dọ́pọ̀lọ́ mi láàmú ojú mi ni ẹ máa wò tó a ti náwó ń wẹ̀yìn ọlọ́run ó yẹ̀yẹ́ rẹ̀. yóò yẹ̀yẹ́ ni. ẹ má jà sáré ká yẹ̀yẹ́ ìwọ olùsí náà tún ní ìgbéraga á ìlú mutakabir. ẹ̀yin àfáà àti mo lè wọ̀nù yín ẹ̀ẹ́dá ọlọ́wọ́ tí ó bá tún ṣe ọ̀dàgàn náà rẹ ti sá gbọ́dọ̀ kó wọn kún gbèsè ní ó pa á fúnjọ́ tí ń kọ́lé náà kò kọ́ ní kọ́ kó wọn kú ònípò ó kọ́ ní kọ́ pé àmọ́ bẹ́ẹ̀ lọ ni kò síjọ́ tí ó mọ̀ náwó ẹ̀ tó nílé náwó ìjọba mọ́. falikiburo ibu lili fata. njọ́ tí màmá tóbi gómìnà Arẹ́gbẹ́ lọ bọ́lọ̀ ọlọ́ba kẹ́yà àgbà náà. mo ní mo fẹ́ wá kí mo fẹ́ kẹ́ gbọ́ lónìí. wọ́n ti wá múra àti padà sọ́sọ́gbó. mo ní mo sẹ̀ kú ọ̀nọ́fà báyìí Allahu akibaru ẹ wú ọ̀fà sí Òṣogbo. Iléṣà síbí ọ̀nà jáde sí ìjọ náà. sí Iléṣà àwọn dúró dè mí. àwọn ọmọ sẹ́wọ́n tí wọ́n ń pè ọ̀gá ti dúró musa ń tẹ́lẹ̀ pọ́lọ́ tó mọ́sá jẹ́ akú ọ̀nà lónìí. mo wá débẹ̀ mo wá bá wọn láàrin àwọn ìyàwó dáàdi wọn. àwọn ni wo imam dáàdi mi nìyẹn ìgbà tó wà lọ́dọ̀ àkọ́fẹ́ ẹ̀ ní eléyìí ni àwọn ń káàkiri inú ilé yóò bá ládọjà ṣe máa ń ṣeun ẹ̀dọ́kùn ọmọ yẹn jọ nǹkan tàkìtì bọ́nú tí mo dáná fún wa. ó mọ àmàlà àròjọ obìnrin lọ. ẹ dá mi lóhùn bàbá náà wà lọ́ọ̀dí àrò fún mi nípa mọ́kàn mẹ́ẹ̀ fún mo láìkì pọ̀ wọ́n. bẹ́ẹ̀ ṣe lu ayé nìyẹn kí ló sojú ẹ̀ kókó tó ṣàwádà rí bẹ́ẹ̀ bá ga tí bí ẹ má sọlé ọ̀rọ̀ mi tí kò fi pákó nílẹ̀ sọ fún wà ní ọ̀gá ò ní gba ẹjọ́ sórí ibú náà yóò padà sáàrin tálíkà àná ọwọ́ lówó ńkọ́ ẹ̀rọ tí àwọn tí ẹjọ́ ṣe dórí èmi náà gbogbo ọmọ tí wọ́n náà ròyìn wọ́n ti lé 30 years lọ́dọ̀ mi ní 30 ọdún kí ló ti ń dà wọ́n lẹ̀ bọ́dù mọ́mọ́ fà ń pààrọ̀ rẹ alọ́lọ́rẹ́ mi wọ́n lè gbàbọ̀dé fún mi ẹni tí máa wà mí àbúrò mi ni mo ní wọ́n béèrè mi lọ́wọ́ rẹ lé ọ̀lẹ́ pàmí sọ́nà gbá ọkọ̀ wọ́n ní mo lọ gbẹ́gbẹ́ rẹ lọ. falikiburo ibu lili fata abada yóò bẹ̀ẹ́ fẹ́yìn lọ́wọ́. tó dùkọ́ lẹ́gbẹ̀ẹ́ mi èyí alára bàǹtí ẹ wò dáadáa bàbá mi tó bí ẹ tí mo tún máa Yorùbá ńlá mo sọ bàbá tó ta ara wọn jáde gẹ́gẹ́ ó ní mọ́mù tí mo gbà yé fún. gbàtẹ́mi wá dépò mọ́sálásí mo wá kọ́ sínú ọgbà lẹ́yìn kí omi mo ní mọ̀ sí mọ́mù lọ́nbẹ̀ o wọ́n ní kí ló dé mo lọ́mọ ọlá ni kó máa dá ọlá rẹ níbẹ̀ náà. ẹ̀yin tí ẹ bá nípò tẹ́ ẹ fìyàn sọláká wàhálà wọn ni ó pa ẹ́ ẹ fún ẹ ẹ̀ǹgẹ́jì wọn tọ́wọ́ tí nìkan pọ́n láwọn ò ní fẹ́ kọ́ kú mọ́ tọ́wọ́ tí ń travel tọ́rí pé lẹ́yìn ògbà tiẹ̀ ọmọ fámìlì kọ̀ọ̀kan ní ọ́fíìsì inú ọkọ̀ ọmọ àti rẹ̀ jòkó bọ̀dá rẹ̀ jòkó kún ọ sáàrin à ń lè kó àǹtí kò ní pọ́ sọ́nà mọ́. kẹ́mu jẹ́ ilé mutawa bí satara tawa dọ̀jà la o.
ومميز في علمه هدم تكبر فضله. baba kábíyèsí ọba ẹfẹ̀yìntì kábíyèsí ẹ ti dépò kẹfẹ́lá discipline ló pọ̀ fún ẹfẹ̀yìntì tààrà ẹ wá pílò ẹ̀rọ̀gbọ̀ kú. ومميز في علمه ẹ lọ gbé pílò fún bàbá láti sin lọ. هدم تكبر فضله. jẹ́mẹ́ ní náà ẹ dá mi lò. bá a ṣe nàró yìí ọ̀rẹ́dẹ̀kan láti bóde báwọn. bóòlù àṣẹ ní dé pé ìyá olúkálùkù ni òní sọ̀kọ́ náà ń jáde tí mo ti rán wa sínú ọkọ̀. ومميز في علمه هدم تكبر فضله. bàbá wọn kò gbọ́ àmọ́ ní kí ló dé ẹrú kọ́ ó ní bàbá ẹrú ni ó ní bàbá òun ní gate one bàbá rẹ̀ olówó bílíọ̀nìà bàbá rẹ̀ ń gate one bàbá ìyàwó rẹ̀ ó lọ wá dijọ́ yẹn àwọn àlọ́ gbé ọmọ yẹn wá ní skul dírẹ́fà lọ gbé wá ní skul bàbá òun tètè sí géèjì ìyá rẹ̀ kàn fún bàbá létí ni òun sì wò báyìí òun lòun ti wá lówó ju bàbá wọn gan lọ lónìí ẹ jẹ́ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ti ń pín owó kò mọ̀ lórẹ̀ hùn. ṣé mo tún lè márùn mo ní nǹka o ẹ dá mi lóhùn. ومميز في علمه. wọ́n ní ẹni tó ní ìgbéraga mutaqaddiman alayhim idha masha tí a máa ń lọ bì kan yóò fẹ́ kó mọ̀ pé òun ló ń kún owó de. bàbá rẹ gbẹ ẹ ń lọ bì kan jò ní coastal bus èyí náà wà nù ẹ pẹ̀lú àwọn ọmọ àwọn ọ̀hún èmi ń wò ni o bàbá ládọjà kábíyèsí ọládọjà tó bá tiẹ̀ lọ fẹ́ lùyàn àwọn lọ́kọ̀ filẹ̀ kí wọ́n máa lọ torí wọ́n kàn wọ ẹsìkí ni ẹsìkí àǹkárá kí ló di ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ̀tọ́ àti lè ní fáàrí kó má ṣe kójú wọn bá ṣe fáàrí ìwọ tí wọn bá ti bọ́ ṣe fáàrí rẹ ọwọ́ apẹ̀lú ìdìmọ̀lú ọlọ́ọ̀dàjẹ kò ní sú ọ ni tó bá ń bọ́ ọjẹ́ ní ó dùn n ò lè jáde ẹ̀kan tó ní mo ṣe wà yóò sú mi ebi jẹ jẹmi tó lẹ́ran ẹ̀kẹ́ máa ro mí ni èyí bí egun díẹ̀ díẹ̀ ní sàré jẹ tẹ́tí máa lọ ni wọ́n sì wá ayé máa yà wàhálà ayé ni ó pa ọ́. ẹ̀rọ ìmọ̀lẹ́ gbà wájú gbogbo ìgbà èmi ń jòkó ní owner side bí ò bá ní bá màtí dẹ́fà lájọ jòkó èmi sì sùn nú ọkọ̀ àwọn ò ní sùn o kọ́ tẹ sudden break kọ́ dálúwẹ̀ padà nídàjí ayé àtọ̀run. wọ́n mú bá ẹ̀mí yìí. ó dáa ó lọ tọ̀ ní àbí kó tó dé gbàgà rẹ̀ wọ́n gba tèmi dákun ọ̀ lálùbáríkà àmín. bí ẹ ṣe gbàgà rẹ̀ mú mára àlùbáríkà ti tiẹ̀ látòní lọ àmín. ẹ ṣe àmì fún o ó ti gbọ́nù kò ní jà mọ́ ọ̀kàrè tó gbọ́ tiẹ̀ ọ̀kàrè ọlọ́run gbọ́ tiẹ̀ náà bàbá Arẹ́gbẹ́ ọ̀gbẹ́ni chief ọ̀gbẹ́ni of the world. àsàrà ìlú lọ bá a. àsàrà ìlú wa débẹ̀. ó débẹ̀. torí gbogbo àlejò tẹ́ ń gbà ẹ̀ mọ́ bí wọ́n ti rí. bẹ́ẹ̀ni. ló ń bá dẹnu ọ̀nà. ó dẹnu ọ̀nà. ó lẹ́yìn ọmọ. ẹ sọ fọ́gà yín pé mo fẹ́ rí. ẹni mo la lọ́rọ̀. ẹ jọ ẹ̀ tẹ̀ ní láárí. ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tẹríba ni. bẹ́ẹ̀ni. mo ti sọ tàwọn àfáà. bẹ́ẹ̀ni. mo sọ tálíkà bí n sọ. bẹ́ẹ̀ni. èmi sábò sí o. bẹ́ẹ̀ni. àmọ́ tí ń ló pọ̀ torí ẹ̀yin lẹni tẹ́ fi lè ba ayé jẹ́ lọ. owó ipò bí tálíkà bá lóò ba ayé jẹ́ ẹ̀wọ̀n ni ó láǹdì sí àbí kí wọ́n nà kó rire ó fọ́. ọmọ rẹ wá ní ìwọ tó bá a bá sọ̀rọ̀. tani ọ. ẹ jọ ẹ̀yin ọmọ ọ̀gá kọ̀ọ̀kan. ọ̀gá kọ̀ọ̀kan. kì í ṣe ẹni tó gbà yín ṣiṣẹ́ ni ò dáa ẹ̀yin lẹ ní wọ̀ra. bẹ́ẹ̀ni. ntẹ́ fẹ́ jẹ kò tọ́ga yín ó wúlò fẹ́ lómi. Allah.
ló bá wu Azraili ó wò ó lẹ́yìn ọmọ bọ́ ló gbàdé bi ẹ bò wọ́n fẹ́ bo ikú kábíyèsí kábíyèsí Ọládọjà kábíyèsí Olúbàdàn tí wọ́n sojú wọ́n jẹ́ kó ṣe gírèèrè wọ́n kàn ń jẹ̀ dí mọ́lẹ̀ ni. la yamutu. ohun tí ẹ̀kẹ́ máa sọ ni pé bàbá yóò rí bẹ́ẹ̀ láyọ̀. ayé burú tí o bá ti máa ń tó kàn lọ́rọ̀ rẹ ibẹ̀ ni wọ́n ti gọ̀dì ọ́. ayé ọmọ ayé èèyàn mi èèyàn èèyàn ọmọ bìdí èèyàn yàn. mo lọ wí. yamutu kullu baraya. jama ọmọ ọba kan bẹ bàbá rẹ ń bẹ lórí oyè wọ́n wàá máa fọ́ ẹni fẹ́rẹ̀ wọ́n wà ní bó bá di lọ́la kínní kan lọ́ba kan ẹ sá ń kí bó ṣe bẹ̀rẹ̀ ààrẹ nù ààrẹ bá dé efèrè bá tún fọ́n fún ó ní yóò jẹ bí yóò jẹ aláwù ló mọ̀ bọ́lọ́hún bá fẹ́ ó kú ṣáájú bàbá ẹ̀ o. bó lọ wí. yamutu kullu baraya. ọlọ́wọ́ láti tẹ̀ ń gbé ní ara wa ẹ̀ ní kú kíákíá. subhana man la yamutu. ṣé ẹ rí i pé àwọn tó ṣe ámì wọn ò kú rírì àwọn náà ò ní jẹ́ kú kíákíá. yamutu kullu baraya. bàbá imam iṣẹ́ tá a gbà kí a máa ṣe nu ẹran tí ò kú kíákíá yóò jèrè òkè yóò jèrè ìsàlẹ̀ pé n tẹ́mi gbàgbọ́ nù. because tọ́ba ti gbé òun náà lókè kíákíá bíbà tá a fẹ́ lo kánà kò ní. èyí sì burú Amẹ́ríkà ò jìn London ò jìn inú tó jìn ní inú pẹlẹbẹ orí ibú inú. bàbá mi Ládọjà kábíyèsí bí ajá bá padà àmọ̀ kó padà bí mùsùlùmí bá padà àmọ̀ kó padà ọmọ èèyàn ti padà bí ọdún 13 àwọn sì tó máa fọ̀rọ̀ lọ. wọ́n ti dákẹ́ mo fẹ́ ṣàdúrà nù bó lọ wí. subhana man la yamutu. ọlọ́wọ́ ọlá ilẹ̀ tí ò rí òun rí àfẹ́ kan kò sì ní rí mọ́ta yóò fi parẹ́. kò ní rí mọ́. bàbá ọba alájà àṣírí yóò ní tú láíláí. ayé tó yí balẹ̀ àsìmáyé yá mẹ́ni wàlá lọ́hùnmá. ẹ tẹ́wọ̀ àdúrà yìí. àhàlà fana àṣìyàwó. ìdúró mi lọ́fà òkèlè àdínì sọláhùn dín ọlálẹ́ kan. subhanahu. bí ọ̀fà ṣe tó òkèlè àdínì wà nù. bẹ́ẹ̀ni. ìlú ọ̀fà land ẹ jòkó mo lọ wí ọlọ́mìlẹ̀ kan. fìlà tìhí. ẹ tẹ́wọ́. wọ́n sì fà tìhí. fún bàbá kábíyèsí Ọládọjà. ẹ gbọ́. bàbá Ọládọjà Ọ̀yọ́ dọwọ́ yín Ìbàdàn dọwọ́ yín. ẹ mẹ́jọ polisi ọpọlọ yín o. bẹ́ẹ̀ni. ntọ́ bá ti da wọ́n jà sí ni. bẹ́ẹ̀ bá sì jà jù ó kàn fà á lásọ ya ni. bẹ́ẹ̀ni o. ìkájà láàrin náà tó jòkó wọ́n yí aṣọ tó wíwẹ̀ wá bàdàn ó sì lọ mú mi ni. wàyà fíkàfí. tẹ́wọ́ àdúrà rẹ̀. tàwọn sí ìkúlẹ̀ wà láwù. ó kọ́ lọ mẹ́ta mo fẹ́ wí fún yín. bàbá sẹ́ni ní wí. sẹ́ni ká wí. ẹ̀yin lẹ́ni kí n wí. bẹ́ẹ̀ni. ẹja wí méje fún ọ. ẹ tẹ́wọ́ yín bàbá. ẹ tẹ́wọ́ yín. àmọ́ wọn tó o bá fẹ́ràn wọn. bá wí o. mo yọ̀ǹda rẹ. bàbá yọ̀ǹda rẹ. tó iná ni kò mójú ẹni tó dáhùn. bẹ́ẹ̀ni. lóko náà mẹ́ta tí mo fẹ́ wí. a sì panupọ̀ wí. bàbá imam mo ń gbé ẹbí àsẹ́yìn ni o. bẹ́ẹ̀ni. dọ̀mí yín la wà. bẹ́ẹ̀ni. ẹni tí o bá ti màyè fáláyè wọn ò ní jẹ́ ráàyè lò. wọn ò ní jẹ́ orí lò. ṣé ẹ ti tẹ́wọ́ yín fún ọ. wọ́n ti tẹ́wọ́. sọ wá lọ́wọ́ tọ̀ tẹ́hùn. tọ̀ tẹ́hùn. ná sọ́dọ̀ wọn.
náà. Allahu daim hayyu. Allahu daim hayyu. O ti yẹ àgbàlagbà tí a ní lọ. Nàfẹ́ ké fún yín nísìn. Nàfẹ́ ké fún yín nísìn. Ẹni tí a bá ké fún. Tá ké fún. Kò sí tí a bá rorò kò ní yẹ lórí ẹ̀. Allah. Àáwì pọ̀ ni o. Àáwì pọ̀ ni. Sẹ́tì àbí. Bẹ́ẹ̀ni. Allahu daimu hayyu. 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 Tí bàbá nù. Tí bàbá nù. Bàbá ìmọ̀ mi kí n fún yín ní kinní kan tẹ́ ẹ máa lò. Náà. Ibi tí a bá dé ẹ̀rọ àná ọlọ́run gbà. Ẹ̀rọ àná ọlọ́run gbà. Ẹni yá ṣàfíìkù. Ya Shafiqu. Yá rọ̀fíìkù. Ya Rafiqu. Kí ni ń ṣe mí lónìí ẹ dákun? Bẹ́ẹ̀ni. N ti ń bèrè lára mi. Bẹ́ẹ̀ni. Àwọ̀tẹ́lẹ̀ mi ni. Ẹni yá ṣàfíìkù. Ya Shafiqu. Ọkọ̀ rìkọ́dù ẹ̀. Wá ẹfúrúgbìn. Náà. Dúró láàrin kan fi hàn wọ́n. Bẹ́ẹ̀ni. Kápẹ́ níbi ni kíbúlà kọjú sí ẹ. Sọ ti yọ̀gò lójú. Bẹ́ẹ̀ni. Sọ pé ó ti kọjú báyìí. Ó kọjú sí kíbúlà. Yá ṣàfíìkù àbí. Bẹ́ẹ̀ni. Ya Rafiqu. Ó yá kọjú sápọ̀ ọ̀tún rẹ̀. Apá ọ̀tún. Ṣèpápọ̀ ọ̀tún ni. Apá ọ̀tún ni. Sọ ti yé yín. Bẹ́ẹ̀ni. Ó wá fẹ́ lọ apá àlàáfíà. Ó fẹ́ lọ apá àlàáfíà. Tó kọjú sí i. Kọjú sápá àlàáfíà. Ó wá fẹ́ lẹ ẹ̀yìn. Ó fẹ́ lọ Tẹ̀lé ẹ̀yìn. kò yí padà báyìí. Bẹ́ẹ̀ni. Ó tún wá padà sí apá. Ọ̀tún. Wọ́n fún wa padà wẹ́tà. Padà sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Bàbá Masini. Tó ti wá yé yín nísìn. Bẹ́ẹ̀ni. Tẹ́tí ìbàjẹ́ kó sẹ́kẹ́rì báyìí. Ẹ̀rọ mi ò kàn máa yí ni. Bí sí àbábà. Bẹ́ẹ̀ni. Gbogbo àgbàlagbà náà ní kí n fún yín. Bẹ́ẹ̀ni. Bàbá àgbà náà ní kí n fún yín. Ẹ lè máa pẹ́ tí a báyìí kẹ́mọ́rì ń tàbí sí ayé yín. Mo dúlẹ̀ káyé yín lè rọrùn. Ó lè rọrùn. Àmín. Ẹni yá ṣàfíìkù. Ya Shafiqu. Yá rọ̀fíìkù. Ya Rafiqu. Yá ṣàfíìkù. Ya Shafiqu. Yá rọ̀fíìkù. Ya Rafiqu. Kí n tó ké rábà náà. Kí bàbá ó tó Tálẹ̀ mà tó ṣe. tó ṣe. Ẹnìkan ní lọ nínú igbó. Bẹ́ẹ̀ni. Ń lọ hajj. Ló bá rí i pé ẹyẹ kan lọ fẹnu gbé oúnjẹ. Ó fẹnu gbóúnjẹ. Ó gbé wọnú igbó lọ. Ó gbé wọnú gbó. Ó tún padà. Ó padà wá. Ó tún lọ fẹnu pọn omi. Ó pọn omi. Ó tún wọnú. Ó wá tẹ̀lé ẹyẹ. Ó tẹ̀lé ẹyẹ o. Yóò dọ́dọ̀ ẹni tó wà mẹ́ẹ̀. Wọ́n gé lápá wọn gé lẹ́sẹ̀. Allah. Kí ló ń wá níbí? Kí ló ń wá ń bí? Ó lò ń lọ Mọ́kà ló lé pàdé òun. Ló lè pàdé òun. Ẹgbẹ́ wọn náà gé lápá gé Kí lẹ́sẹ̀. òun lẹ́sẹ̀. Ó láwọn àtọ̀dún tí a ti dán wò. Láti dán Ibi náà ló ń wà. Tó bá dásìkò oúnjẹ àárọ̀ ẹyẹ tó rí yóò gbé oúnjẹ àárọ̀ wá. Yóò gbé wá. Tó bá lọ fẹnu fa omi nínú odò. تربتنا وغربتنا وغيبتنا وأوبتنا ونجاتنا ورجعتنا وتصرفنا ومصرفنا وتقلبنا ومنقلبنا واحفظنا في نفسنا ونفائسنا وإرضنا وعرضنا وعددنا وأودادنا وسكننا ومسكننا وحولنا وحالنا ومالنا ومآلنا ولا تلحق بنا تجريرا ولا تسلط علينا مجيرا وجل لنا مكسرا نصيرا اللهم اصنع بعينك وعونك واخصصنا بيمنك ومنك وتولنا باختيارك وخيرك ولا تكلنا الى كلاب غيرك وهب لنا عافية غير عافية وارزقنا رفاهية غير واهية واغفرنا وخاشي الله واهي وروم دواشي الآلائي ونفوزنا غير دائي انك السميع الدعاء. انت لما سسارع الدعاء ابوانوسي kúrò lọ́ọ̀kan ṣé àmà tó kọ́ wá pè mí lọ́fà fún jòkó yìí aṣáàkàlẹ̀ jẹ̀lí làdá ńlá tí bàbá wọn lọ bọ́ọ̀lù ọlọ́ọ̀bá kẹ́ bàbá náà bisimilayi kò ní bọ́ wọn lọ. bisimilayi rahman rahim huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad.
sàrà àdúrà tí wọ́n ṣe yìí. Senator jazakumullahu khairan ẹ jọ sàrà àdúrà tí wọ́n ṣe Senator ó ní a máa mú wa torí tàǹdàbì ẹ jọ bá a ṣe ó ti yé gbogbo wa ọdún kékeré ají tí mo ní SSA special duties wọn wà ń bè àná wọn kọ́kọ́ ṣíde fún bàbá Ọlọ́run mọṣà ìbára fi àlùbáríkà sí ẹ jọ owó sàrà àdúrà yìí owó àdúrà bá a ṣe ga tó owó àdúrà bá a ṣe ga tó ká ṣe máa mú wa bàbá abísí làkà wọ́n mọ sàrà wa. distributor bàbá mọ́gàjì arí orí gbogbo mọ́gàjì ilẹ̀ Ìbàdàn wáìkì Abbas wọ́n ti débi. bàbá bọ̀rọ̀ kìíní àti gbogbo ilẹ̀ Ọ̀fà wọ́n náà náà fi ilé ìṣòro sàárà ajimofi sàlàdé bàbá lọ́jà general Ọ̀yọ́ state Sàrùmí wọ́n ní okú aṣọ wọ́n ní wọ́n ti gbé aṣọ fáwọn gbogbo yín ni ẹ̀ mú wáyé alájà wa His Royal Majesty bàbá ọba Hamidu Ajibade ìyàwó alájà Fọláṣadé Nurudeen olóyè arúgbó elélùbọ́ ètò gbogbo ẹ̀ ni wọ́n mú wáyé bẹ́ẹ̀ ni ẹ dákun.